bẹ́ẹ̀ lọ́wọ́ wọn dàárọ̀ la ṣèbí olóde bá ọ̀rẹ́ ọ̀nà níbo ló ti rí tó ti gé olódodo kúrò ó dé bá Buhari ó dé lé wọn lẹ́nìí ó dàbẹ̀ tó ń kíyàn good morning ó ibẹ̀ máa empty lẹ́nìí ó mọ iye àwọn bàbá àwọn ilé tí ò ní bàbá mọ́ tí Buhari mọ̀ ń pa ẹ̀ tí Buhari yìí mọ̀ ń pa ẹ̀ tí wọ́n pa wọ́n láì wọ́n pa wọ́n bó ṣe panú fajú wọ́n lè tó ṣe fún Ìgbòho náà ẹ̀kọ́ àmọ̀ tank at everything lọ tank citizen ó ṣò rẹpẹtẹ ẹ̀yin odi ló yẹ kó sin Buhari sí ó yẹ kó gbé wọnú Nàìjíríà mọ́ ìlú ìyá ẹ̀ ló yẹ kó máa gbé lọ ní Niger. Bàbá kó tó di pé bí a ó ti. Sir don't cut it. You ask your question. Inú bí àwọn èèyàn o kí lọ́dún mẹ́jọ ẹ̀ ní ṣe ẹ̀yin tó dé láti Mẹ́kà tó lọ sátìmọ́lé kí ni mo ní first wife ẹ wá ṣe báwọn èèyàn náà mọ ṣe bó bímọ fún then níbo ni ìdí àgbọn wà wọ́n béèrè kí ló ṣe fún ìdí àgbọn nígbà tó wá sí Ọ̀yọ́ tó wá ń béèrè lọ́wọ́ gọ́vùnà ó ní they are dealing with my people the Fulani people then nígbà tó tún bọ́ sórí orí àléfà ó ní I cannot govern with anybody I don't understand anybody to work with me except if you are Fulani ṣé ìyẹn ni father of the nation abẹ́ẹ̀ kì í ronú mọ́ ni kí lè yàn ń parọ́ fún tó bá ti gorí oyè yẹn èṣù yẹn kàn bò wọ́n mọ́lẹ̀ ni wọ́n á ṣe tèmi life the whole life himself ti life tó ń fún ẹ tó ń fún mi tó ń fún everybody is temporary everything around us is temporary bó bá róbìnrin tó ń rédì káàkiri tó ń ṣe gbogbo everything tó ń dàdúgbò rú torí pé ọmú ẹ̀tọ́ ọdún torchlight fún lọ́dún márùndógún ọdún àmàwọlé àwò àfẹ́dákú ìgébè gọbọ yìí tó dẹ̀ gbé ìwà rí pé gbogbo ẹ̀ ti parẹ́ ibi tó ti bá wàhálà kiri tó ti bọ́ Ọlọ́run. When you look at what he said in the book of Psalm 8 verse 1-3 ká kí ló wà ń bẹ̀ sá kí ló sọ ká tiẹ̀ tó bẹ̀rẹ̀ èèyàn ńlá wo ni Buhari jẹ́ ẹ kó kà fún Psalm 8 verse 1 wá gbé Bíbélì. Olúwa wa orúkọ rẹ ti níyìn tó ní gbogbo ayé ìwọ tí ó gbé ògo rẹ ká orí àwọn ọ̀run láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ ti ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́ nígbà tí mo ro ọ̀run rẹ iṣẹ́ ìka rẹ òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀ kí lè ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀. Hallelujah. Who is Buhari? Ó wá lo láìfù tiẹ̀ ó ní bàbá ló rán wa wá láti wá lò gbàtìgbàmù àwọn abínú ẹni o ẹjẹ lọ dákẹ́ jẹ́jẹ́ ó ti wá ó ti rí tiẹ̀ bó gbé ọ̀rìn báṣubàṣu bóyá ọ̀rìn jàtìjàtì bóyá ọ̀rìn lálágbèrè bóyá ńlá gbogbo ẹ̀ ó ti débi tó ti máa jẹ́jọ́ so gbogbo ilé tí wọn ó dàbẹ ní kí èèyàn kú ẹni Ọlọ́run tẹsáfẹ́fẹ́ rere kí ló kàn yín pẹ̀lú òdìkejì lọ́wọ́ afẹ́rẹ́ rere kọ́ afẹ́rẹ́ tó dàrú ẹ wá rò pé wọ́n ṣe ń ṣe jìbìtì bí wọ́n ṣe jìbìtì lọ́rùn you are going to queue and take your cake normally you cannot eat your cake and have it ó ní kí ni ènìyàn débi tó ti máa dárò ẹ̀. àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ ẹ́ wò. àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ ẹ́ wò. ìwọ sáà dá a lé onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ìwọ sì ti fi ògo àti ọlá dé ilé adé. Ìwọ mú un jọba iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Àwọn àgùntàn àti àwọn màálù pẹ̀lú àti àwọn ẹranko ìgbẹ́, àwọn ẹyẹ ojú ọ̀run nípa ọ̀nà òkun. Olúwa wa orúkọ rẹ ti ní. Dẹ́rẹ́ rẹ̀ tún ṣàlàyé fún wa Ezekiel 14:14 Psalm 11 in Ezekiel 14:14. Ó ní tí àwọn mẹ́ta wọ̀nyí bá padà wá bí àwọn ọkùnrin mẹ́ta yìí bá padà wá Noah Daniel àti Job tilẹ̀ wà nínú rẹ̀ kìkì ẹ̀mí ara wọn ni wọ́n máa lè gbàlà pẹ̀lú iṣẹ́ rere tí wọ́n ṣe. So that's to say nǹkan tí Joshua sọ ní Joshua 15 is wrong from 10 pay for me and my family. There is no family in heaven. There is no Nigeria in heaven. They will not accept Buhari as a president in heaven. People made him president. He forced himself to be president. You see the other time when he lost the presidency, he was crying like a baby. Then eventually he said it will result into war. This is a man that did not care for life.
They are so callous. They are so wicked. They are so mean. And whenever they even attend to that leadership role, devil visited them and locked their mind. Somebody go to somebody anything. Governor, councillor, even councillor Nigeria, what dispatch rider. Councillor lásán. Ní o mọ nǹkan agbára ṣe fún wọn tó ń bọ̀ láyé. Nigerians are too arrogant. So automatically, Buhari kú ìyẹn nítorí ẹ̀yọ́ mi lójú. Òun ló bí ẹni, ó rán iṣẹ́ ni. Ẹni téèyàn kú ní Benue tó ń ta yín tó ń jẹun tí ò débẹ̀ lọ́wọ́ wọn dàárọ̀ là. Ṣèbí ó ló dé bá ó rẹ̀ ọ̀nà. Níbo ló ti rí tó ti gé olódodo kúrò? Ó dé bá Buhari, ó délé wọn lénìí. Ó dàbẹ̀ tó ń kíyàn good money. Ó ibẹ̀ máa empty lénìí. Ó mọ iye àwọn bàbá, àwọn ilé tí ò ní bàbá mọ́ tí Buhari mọ̀ ń pa ẹ̀. Tí Buhari yìí mọ̀ ń pa ẹ̀ tí wọ́n pa wọ́n láì wọ́n pa wọ́n bó ṣe panú pajú. Wọ́n lè tó ṣe fún Ighoho náà. Ẹ̀kọ́ àmọ̀, táǹkì at everything lọ táǹkì citizen. Ó ṣò pé Buhari ò lọ́pọlọ. Ó ṣò rẹpẹtẹ. Ẹ̀yin odi ló yẹ kó sin Buhari sí. Ó yẹ kó gbé wọnú Nàìjíríà mọ́. Ìlú ìyá ẹ̀ ló yẹ kó máa gbé lọ ní Niger. Bàbá, kó tó di pé bí a ó ti. Sir, don't cut it. You ask your question. Inú bí àwọn èèyàn o. Kí lọ́dún mẹ́jọ ẹ̀ ní ṣe? Ẹ̀yin tó dé láti Mẹ́kà tó lọ sátìmọ́lé. Kí ni mo ní first wife ẹ wá? Ṣé báwọn èèyàn náà mọ̀? Ṣé bó bímọ fún? Then níbo ni ìdí àgbọn wà? Wọ́n béèrè kí ló ṣe fún ìdí àgbọn. Nígbà tó wá sí Ọ̀yọ́ tó wá ń béèrè lọ́wọ́ gọ́vùnà. Ó ní they are dealing with my people, the Fulani people. Nígbà tó bọ́ sórí orí àléfà. Ó ní I cannot govern with anybody. I don't understand anybody to work with me except if you are Fulani. Ṣé ìyẹn ni father of the nation? Abẹ́ẹ̀ kì í ronú mọ́ ni. Only when beggars died, there is no common sin. It's only the Lord, it's only heaven that bleeded for the death of a princess. That's Julius Caesar, Shakespeare. Only when beggars died, no common sin. You know how many people they have killed? You know how many people have lost their life in Benue, in Plateau, in Ondo State, in everywhere? It was one that orchestrated telling the Fulanis to drop their cordial and go with AK-47. What does that mean? When you give a gun to somebody that has no brain. I don't think you want to ask me anything about Buhari because I would be mad with you. I must be frank to you. It's very painful. When you are using gun to shoot somebody that has no gun, it's very, very bad. It shows as if the person has no brain. During this regime, he said all the hunters to come and drop their gun. When you want to renew the license of a gun, they will tell you it's 40,000 naira, but if you see when they give you a receipt, it's just one malam. They will only write 4,000 there. If you just a stupid receipt. And when he lost the election, do you know what pursued Goodluck with Jonathan out of government? Boko Haram. What's the meaning of Boko Haram? Do you know MD Yusuf? You know all these people. These are his people. All his agents like something like El-Rufai. You see what they did to Nigeria? See what they did to Nigeria? Look at the other president who said he's a peace lover of Nigeria, Abu Salam. We are still in Haiti tomorrow, just like our Evans originated kidnapping. Then when you look at Job 4, only òun náà tí mo bẹ̀rù gidigidi ló dé bá wa yìí. Ó ní àṣẹ̀yìn wá àṣẹ̀yìn bọ̀. Ṣebí pretext ló fi di president. Wọ́n mọ̀ pé ìdí àgbọn ló rúrun táìmù. Òun náà tí a bẹ̀rù gidigidi ló dé bá wa nínú ìjọba ẹ̀. Tí a bá wọ́rú àwọn tó fi sí justice. The other man, kí lórúkọ the other tall man, Malami. Owó yọdún tó lò ń bẹ̀. During his regime, owó yọdún tí Emefiele tó ṣe wá bá 4 trillion lọ́wọ́ yìí. Wọ́rú governance ẹ̀ kò ní school start kò ní kankan kò ní everything. The other man tó abuse wa only the person ruling Nigeria is a skeleton. That's Donald Trump. Well, we should thank God will come one day and we'll go one day. 2 Samuel 44, don't carry on about you. Mi ò fi kú yọ, but nǹkan tó ṣe láàrin àwọn èèyàn burú jáì. Bàbá, kó tó di pé bí a ó tiẹ̀ tẹ̀lé gbaṣọ tí a bọ́ náà ni pé according to this report,
everywhere. That Buhari begged Nigeria before he passed on. The wife delivered that. No, he formulated it. Buhari is not a person that so sorry. So you should not believe. No, the wife lied. He's looking for a way to buy solace or mercy for the husband. Ṣé wọ́n jọ gbé pọ̀ ni? Ṣé bọ́ lòun respect obìnrin? Níbo ló ti wá rí? Aago wo ló wà lẹ́gbẹ̀ẹ́ ní bẹ́ẹ̀dì ní London? Ẹni ṣó ní gbogbo nǹkan descriptors mi ò like ẹ̀. Kí lè yàn parọ́ fún? Tó bá ti gorí oyè yẹn, èṣù yẹn kàn bò wọ́n mọ́lẹ̀ ni. Wọ́n á ṣe the life, the whole life himself. See, life tó ń fún ẹ, tó ń fún mi, tó ń fún everybody. It's temporary. Everything around us is temporary. Bó bá róbìnrin tó ń rédì káàkiri tó ń ṣe gbogbo everything tó ń dàdúgbò rú. Torí pé ọmú ẹ̀tọ́ torchlight. Fún lọ́dún márùndógún, ọdún àmàwọlé àwò àfẹ́ dákú. Ìgébè gọbọ ìtọ́ dẹ̀ gbé ìwà rí pé gbogbo ẹ̀ ti parẹ́. Ibi tó ti bá wàhálà kiri tó ti rọbí.